Hello, good people. Ẹ̀yin mi nílé lóko lájọ. Mo mọ̀ pé ẹ ti ń retí mi. Ẹ ti mọ̀ pé tí mo bá ti dé, èmi àti òwe lọ́jọ́ máa ń dé. Tí mo bá dúró báyìí, òwe ló dúró. So mo ti bá yín kó pepper soup òwe, barbecue òwe, shawarma òwe, hot dog òwe. Mo ti kó wá. Kẹ máa jẹ. Òwe number 1 today, kó tẹ́tí mi kó gbọ́. Kó mú ìwé àti bẹ́ẹ̀ mi ò fẹ́ gbogbo gbàgbé ọ. Náà mo máa sọ wípé mo gbọ́ òwe ó ti gbàgbé. Má fọlọ́pàá gbé a. Number 1. Okay, number 1. Ó sọ pé bí ó ti wù kó pẹ́ tó, ẹ kú ìrọ́jú ló máa gbẹ̀yìn ẹ kú ewu ọmọ tuntun. Oh my God, so yeah. Àwọn òwe mi wà tó jẹ́ pé téèyàn bá ti pa ó máa ń ṣe òbí kéèyàn sunkún. If you have brain tó bá lọ́pọlọ, ó máa ń mú ìtumọ̀ òwe yìí wípé no matter bó ṣe lè wù kó dàgbà tó, kó pẹ́ láyé kó lo 100 years, 200 years, kó pẹ́ láyé ẹ kú ìrọ́jú ló máa padà káwọn fámìlì à. Onígbèrè ọdún òfò bí ìgbà pé ò ní kú mọ́. See your life here. Òwe ti bá yé ẹ jẹ́. Òwe ti jẹ́ kó mọ̀ wípé one day ó máa gbọ́dọ̀ kú. So kò sí bó ṣe fẹ́ pé tó kó lọ́wọ́ kó lọ́lá kó ní everything ó máa gbọ́dọ̀ kú. So ẹ kú ìrọ́jú ló máa gbẹ̀yìn ẹ kú ọmọ tuntun. Ọmọ kígbà tán bí ẹ wọ́n kí àwọn dáàdì àti mọ́mì ẹ pé ẹ kú ewu ọmọ. That is it. But tó o bá ti kú tán wọ́n máa padà kí àwọn fámìlì ẹ pé ẹ kú ìrọ́jú. See your life. Yá má ṣe gbéraga òṣì bó bá tiẹ̀ ṣe gbéraga tọ̀dọ̀ mi máa ṣe wèrè fún ẹ. Next one. Number. I'm coming. Okay, mo ti get here. Ó ní pé ta ní ṣíṣí kò bá gbẹ̀ bí ó bá ṣe elégbò. You know ẹni tó ń ta ìgbó. You get it, Kò sí ẹni tí eṣinṣin kò bá gbẹ̀ bí ó bá ṣe ẹni tó ń ta ìgbó. Elégbò. Tí èèyàn bá ń ta ìgbó very well, tó bá notice eṣinṣin ó máa tẹ̀lé. So ẹni tó bá ń ta ìgbó, tó bá ta ìgbó from morning to ọ̀sán, from ọ̀sán to alẹ́, eṣinṣin máa visit ẹ. Ìtumọ̀ òwe yẹn nìyẹn. So má ta ìgbó, anyone, that is your choice. Wàhálà tí ẹ nìyẹn. So òwe lẹ́yìn tí mo fẹ́ pa yẹn, wọ́n máa ń lò ó tí wọ́n bá fẹ́ advice èèyàn, tí wọ́n bá fẹ́ encourage èèyàn, wípé máa gbìyànjú, gbogbo nǹkan tó ń ṣe ẹ́ lónìí ó máa padà di ìtàn tó bá dọ̀la. Wọ́n máa sọ wípé wàrà kò sí lónìí, wàrà ń bọ̀ bó dọ̀la. Wàrà kò sí lónìí, wàrà ń bọ̀ bó dọ̀la. Wàrà. Okay, that means wípé wàrà you get it, you know the meaning. Mi ò mọ ìtumọ̀ ẹ̀. Wàrà yẹn kò sí lónìí, which means o lówó lónìí, o ríṣẹ́ lónìí, ó má gbọ́dọ̀ ríṣẹ́ tó bá dọ̀la ẹ̀nà. Má wulẹ̀ para ẹ̀, torí tó bá para ẹ̀ wọ́n máa sin ẹ́, ayé bá continue. That is it. Mi ò máa yé le tó yẹn. Tó bá ti kú bye bye to yẹyẹ boyfriend nìyẹn. Ayé continue ni. So wàrà kò sí lónìí, wàrà ń bọ̀ lọ́la. Ó sọ wípé yíníyíní kẹ́ni ó lè ṣe mí. You get it? Yíníyíní kẹ́ni ó lè ṣe mí. Ẹ̀yin tó jẹ́ pé wọ́n máa ṣe yín lóore. Ordinary thank you. Ní lè ṣe. Ó máa di another time. Wá máa ní ìdí oore. Wọn ò ní ṣe yín lóore. So ìtumọ̀ ẹ̀ ni wípé yíníyíní kẹ́ni ó lè ṣe mí. You get it? Tó bá ti yin ẹni tó ṣe ẹ́ lóore tó dúpẹ́ fún, ó máa wó lórí láti ṣe another one fún ẹ lọ́jọ́ mìíràn. You get, mo fi sọ wípé okay, má jẹ́ kí n fún ẹ ní gbogbo òwe orí mi tán. Let me keep that one to another day. Ó ti mélòó bẹ́ẹ̀ yẹn? Okay. Ó ní tọwọ́ ni kò jẹ́ kárùn tẹnu kúná. Tọwọ́ ni kò jẹ́ kárùn tẹnu kúná. Ó di orin Barrister. Get it? Tọwọ́ ni kò jẹ́ kárùn tẹnu kúná. Oríṣiríṣi òwe
òwe eléyìí ó bá beat wa ló ní beat so tọwọ́ ni kò jẹ́ karùn tẹnu kúná which means ẹni tó bá ní nǹkan lọ́wọ́ for example oúnjẹ ẹran you have two ẹran ibi tí o mú nǹkan lọ́wọ́ lójú kan sẹ́nu ó mọ ibi tọwọ́ yẹn ó mọ máa ṣe é bí kò tètè jẹ òun náà kò ní jẹ́ kó o lè jẹ èyí tó wà ní ẹnu ẹ which means ẹni tó ní oore kan lọ́wọ́ tó ń gbádùn oore kan lọ́wọ́ tó tún ní ìmíì èyí tó ní lọ́wọ́ yẹn kò ní jẹ́ kó lè ṣe normal thing pẹ̀lú èyí tó wà lọ́wọ́ ẹ̀ you get it so get it mo wí rí àbí mi ò wéré answer mi mo wí rí àbí mi ò wéré so that is it ó gbọ́dọ̀ máa mójútó gbogbo òwe tí mo bá ń kọ ẹ máa kọ sínú ìwé òwe sì máa pọ̀ tó máa kọ mo máa kọ ní òwe gan you get it and most importantly àwọn òwe tí ó bá lè yẹn o gbọ́dọ̀ make sure kó máa lọ bí èyí tí mo kà lẹ́ẹ̀kọ́ yìí pé wàrà kò sí lónìí wàrà wà lọ́la you get it so make sure kó máa lò wọ́n anytime tó bá ti wà láàrin àwọn ènìyàn mo wí rí àbí mi ò wí rẹ thank you. abeg shut up Jerry o tẹ̀ ń pariwo mọ́ mi bí gbàgbé fault mi. abeg keep quiet kó gbẹ́nu dákẹ́ o tẹ̀ bẹ̀rẹ̀ sí ní blame mi. ẹ ṣé mi ò sọ fún ẹ ó mọ̀ pé àwọn Yorùbá tí wọ́n lọ tí wọ́n bọ̀ tí wọ́n pa òwe sọ́ọ̀rì wọ́n pa ọ̀rọ̀ wọ́n sọ òwe sínú ẹ̀. ní tí wọ́n sọ ní wípé listen jẹ́ kí n sọ̀rọ̀ àwọn Yorùbá sọ pé àfọ̀gọ́ kéyìn ọ̀parọ̀ olójú wà lójú rí. ṣé bí mo sọ fún yín pé kó má repeat ẹ̀ ní the same thing tó ṣe ní last year náà ó mọ̀ káwọn Yorùbá náà ni wọ́n tún kọ́ òwe wọ́n sọ wípé ọgbọ́n ọdún ní ògo ní rẹ̀ mi. That is it. I didn't get out. Okay, jẹ́ kí n gbé ẹ débẹ̀. The first òwe tí mo pa tí mo sọ pé àfẹ̀gbọ́ kí n yàn ọ̀pọ̀lọ̀ lójú wà lójú rí yẹn. Mímì ẹ̀ ní wípé ẹni tó ṣe nǹkan tí ò yẹ kó ṣe ojú ẹ̀ máa rí nǹkan tí ò yẹ kó ní tójú ẹ̀ wá lójú ẹ̀ rí yẹn. Get out. Get out to go lórí tó kù. Can you imagine na? Ordinary òwe ọmọ Yorùbá òun. Gbogbo mi ẹ sọ̀rọ̀. Ọmọ Yibo ṣé o mọ̀ pé o ti ń pòwe jẹ́ fún lówe? Who is this one? Daniel. Èmi ń bọ̀ òwe jẹ́. Ṣé bó ṣe ń pa òwe lèyí tó ń pa òwe? Ok, ṣé iye tí mo pa náà pé kí ni ẹ máa dùn pé ọmọ Yibo ó ń pa òwe? In case of next time, tó bá fẹ́ pa òwe, táwa lè kọ́ olówó àkọ́kọ́ òwe tó pa yẹn kì í ṣe bó ṣe ń pa nìyẹn. Ẹ pé àfàgò kẹ́yìn àparò ohun tó jí wá lójú rí náà máa ń sọ o. Ẹ̀kejì tó sì tó pa yìí náà tó ń sọ pé ọdún yìí àgọ́ nílẹ̀ mi náà máa ń sọ o. Sọ pé àdó sọ. Ṣé wọ́n pòwe ní ilẹ̀ Bàdágìrì yìí lọ́wọ́ ni? Láyéláyé òun ni kó má sọ àwọn òní òwe. Ok, kí ni ìtumọ̀ òdò dèrè ní tíṣọ́rọ̀ òdò? Ọlọ́run ní yọ pa mí. Ok, kí ni ìtumọ̀ yín kíta làjọpọ̀ àgọ́ ní? Ok, ǹjẹ́ kó yí mi náà pé mi ò mú òwe. Báwo ni owó yìí? Ok, ṣé bó ti gbọ́ ìtumọ̀ alákọ̀ọ́kọ́ yẹn? Second one tí mo wá sọ wípé ọgbọ́n ojú yìí ògo ní ọ̀rẹ́ mi yẹn tó sọ fún mi pé kò correct. Ìtumọ̀ ẹ̀ ni wípé ẹni tó ń ṣe nǹkan tó ṣe perfectly ní last year táwọn èèyàn ń kí pé ó kú iṣẹ́ ẹ̀ tó bá di next year tó bá repeat that same thing wọ́n máa sọ pé ògàn torí kò bá wà ìka ìmọ̀ ó ti kọjá. Mo mọ̀ òwe yẹn. Ikú yìí tó ń wí lẹ́nu ọmọ Yibo ọlọ́mọ yọ ọ̀pá wa dúró náà ṣe èyí gbàyàn sí ìlú àgbà sí ìlú tó fẹ́ sí wa léṣe ni. Kò yẹ kí inú ẹ̀ kó máa dùn wípé ọmọ Yibo ń gbé àṣà Yorùbá lárugẹ. Àṣà kọ́ àdàbà ni àṣà náà máa ń pè. Àdàbà ni mò ń gbé lárugẹ. Àná orí ẹ̀ ò pé kì í ṣe àṣà ò ń gbé àṣà lárugẹ. Mo ní kó wá kọ́ òwe lọ́wọ́ àwa Yorùbá ṣé ọmọ kan tó ń ṣe ni. So farabalẹ̀ fún wa ká pẹ̀lú ìwé. Okay, very good. Mo bá ẹ níbí very good. Ẹ ṣé wèrè ní ẹni. Can you imagine o jẹ mí lówó o fẹ́ sanwó mi. Ṣé ìtọ́jú ẹ kó fi wọlé ló fi wọlé yẹn?
ṣé nílùú tí yín lọ́hùn ẹ̀yin máa ń gbẹ̀yìn kíyàn kẹ́ bá wọlé sí ìkan kémi ò kíá ó jẹ́ gbèsè ó expect kí máa kíá ó mọ̀ pé ó jẹ́ mí lówó ni nígbà tó fẹ́ yá owó lọ́dọ̀ mi ó bẹ̀rẹ̀ sí ní ṣe bí òpònú bí àwọn Yorùbá ó ṣe mú ọ lára tí wọ́n sọ yí pé ẹni tí ó fẹ́ gbẹ̀wìn ẹ̀kọ́ yóò gbòmọ̀ ẹlẹ́kọ̀ọ́jọ́ exactly bọ́ọ̀lù ẹ̀ ṣe bí ìgbà tó fẹ́ gbowó lọ́dọ̀ mi lọ́jọ́ yẹn ó bẹ̀rẹ̀ sí ní ṣe bí ìdìbò bí òpònú ó wá gbowó tó ní sìnbó lé ẹ kiri ìdè yé ẹ nì ó mọ̀ yí pé ọ̀tẹ̀ tó pẹran tó sáà ní tútù nítorí èdè kọ́ nítorí ọjọ́ mi tó á lè bọ̀ sí i sẹ́mi wàá jọ ọmọ ẹlẹ́kọ̀ọ́ mo jẹ́ olówó kò ń dá ọkọ ọmọ ẹlẹ́kọ̀ọ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́ kan tí ó gbé bẹ̀ sẹ́mi wàá jọ ọmọ ẹlẹ́kọ̀ọ́ ni mi ò gbé sọ ọmọ ẹlẹ́kọ̀ọ́ mo yáwó lọ́wọ́ ẹ̀ nù àdéhùn tí wọ́n á pòwe kan ó ní ọdẹ tí ó pẹran ni ó ṣe ètùtù kan ṣé mo jẹ́ ọdẹ owó mo jẹ́ ọ́sọ̀ ó ṣe àpapọ̀ mọ́ ẹ̀kọ́ ọdẹ. Thank you God pẹ̀lú ẹ̀bùn tó fún mi ẹ̀bùn òwe ẹ̀bùn orí ètò ìjà mi. mo pa òwe ìwọ ọmọ Yorùbá ò understand díẹ̀ ní kí n fọ́ sí òwe fún ẹ. alákòókò tí mo gbà wípé ẹni tó fẹ́ gbẹ̀wọ̀n ẹ̀kọ́ yóò gbọmọ ẹlẹ́kọ̀ọ́ jẹ́ which means ẹni tó ìgbà tó fẹ́ tọrọ owó lọ́dọ̀ mi ó bẹ̀rẹ̀ sí ní ṣe bí òpó náà ṣe bí ìdìbẹ̀ ó fẹ́ lè bá mi tọ̀ níjọ́ yẹn. mi ò pò ná. náà mo wáyà ẹ̀ lówó tán kó fún mi lówó peacefully mò ń lé ẹ̀ kiri ó rántí wípé ọdẹ tí ó pẹ̀ ẹran tó sáà ní tútù nítorí ènìkọ́ nítorí ọjọ́ mi yìí. tó o bá sanwó mi at the right time màá fún ẹ lówó nígbà míì tó bá ní ìtẹ́ ìtumọ̀ ẹ̀ nìyẹn. báwọn fọdà sí máa ń pa òun yẹn tó bá dìgbà yóò bá sọ pé ọdẹ tó pẹran tó ṣe tutù torí ọjọ́ òní kan torí ọjọ́ mi wọn á sọ bẹ́ẹ̀ ní pé àndẹ́ ìdílé tó sọ ọdẹ kí wọ́n á lò fi ń lọ mí. bá mi mú owó mi sọ fẹ́ ó máa lù mí máa lù mí. bá mi mú owó mi o ti lọ́ọ̀kì tó o ti fún mi ní ọ. bá mi mú owó mi wá ọmọ Yibo sóhun wáìnì. bá mi mú owó mi wáìnì mi. Hello. kí ló ṣẹlẹ̀ kí ló dé ẹ máa calm down na máa máa calm down. kí ni. ok ìgbà tẹ́ bẹ̀rẹ̀ sí ní pariwo lórí mi náà ṣé ariwo yín ló máa jẹ́ kí n rówó san. on top how much. ok owó yàrá mi nìkan lè fẹ́ fi tún lé ṣe àbí. what are you saying na kí lè ń sọ. ok owó oṣù mélòó ni mo jẹ ṣé owó ọdún kan ni àbí owó ọdún mẹ́fà. èyí àti tani kò sí kankan tẹ́ lè ṣe fún mi there is nothing you can do to me. ẹ máa lé mi kúrò nílé ẹ máa lé mi kúrò nílé you dey play. ok tẹ́ bá lé mi tí mo bá ní mi ò rọ nǹkan ẹ máa fọlọ́pàá gbé mi police officer ẹ máa fi gbé ẹ̀mí Chukwudi. ok calm down jẹ̀rẹ̀ àmì ò láìkí ẹ̀ ẹ mọ̀ kí mi àti yín dèjọ́ wọ̀ ni ẹ máa pariwo bí ìgbà kó jí owó lọ. calm down kò yẹ kí àgbà kó máa ṣòróró bí èwe. yes na kò yẹ kí máa ṣòróró bí èwe náà ni ò yẹ kẹ́ sọ́ra. ok I know fúnra mi mú mọ̀ wípé ẹ̀yin lè lówó yẹn mo tẹ̀ máa sanwó yín ó kò jẹ́ wípé adìẹ ńlá gùn ìyá rẹ̀ ni kò jẹ́ ká mọ̀. yes na ìyá rẹ̀ ni kò jẹ́ ká mọ̀ lórí burúkú nìyá ẹ̀. I promise you tí mo bá ti gbálé tí mo gbá ta mo máa bá yín kó owó yín wá mo máa sẹ́ǹdì àsín. ok owó yìí náà iná lè má gbà nǹkan yín ó mọ̀ pé òkú ìyá yín ni lè má sí. ẹ mọ̀ pé àwọn Yorùbá wọn pọ̀ ọ̀wẹ́ wọ́n sọ pé adìẹ ńláńlá kì í ṣe ohun àjẹgbẹ́. very good mo máa sẹ́ǹdì ẹ̀. next week no next week ti yá jù náà next month. very good thank you. ṣe olórí burúkú ni máa yìí on top wetin na ṣé mi ni mo kọ́kọ́ jẹ́ owó láyé ní. ok tí mo bá tẹ̀ ní mi ò sọ gangan kí ló fẹ́ ṣe
Idiot. Àyìndé Yibo kí ló ṣẹlẹ̀? kí bí mo ṣe wà yìí ó wí pé ọ̀rẹ́ bíi mi àti you are very good friend. Ó mọ̀ wípé àwọn Yorùbá wọ́n kọ̀wé wọ́n sọ̀rọ̀ wọ́n kọ̀wé sínú ẹ̀ wọ́n sọ pé gbòmí nígbà òjò kí n gbà yín ní Nígbẹ̀ ìlú gẹ̀ẹ́tì. So ó mọ̀ wípé everything bó ṣe ń ṣẹlẹ̀ yẹn mi ò láìpẹ́. So mo ní ìwé ẹ̀kọ́ níbi tí mo ti ń ṣiṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ security yẹn lórí burúkú ní àwọn olùwẹ̀. Wọ́n tún wá jalè yẹn simply wọ́n jà from one street to another one from another one to another one. Ó ti wá fẹ́ kan street tí mo ń ṣọ́ gángan. Ó wá fẹ́ kan street Ó ti fẹ́ kan street wá ní à. Tí mo ṣe wá rò pé òkè instead tí màá fi dúró ń bẹ̀ ibi àwọn Yorùbá máa ń ṣe wípé àdàbà ó tún àrà mú olóògbé ń bẹ̀rẹ̀ rẹ̀. Sọ́hun ọmọ Yibo gbóná ó sì ní owó máa pa òwe kówe mọ́. Tó bá dìgbà míì àràbà túnra mú odò nígbàrí mi ni wọ́n máa ń sọ o. Kò sí wàhálà dídì. Tí mo bá ti lọ sí ìlú wa yẹn ìwọ máa bá mi dúró sí post mi ìwọ máa bá mi sọ gbogbo everywhere. So tí mi bá ti wà ní ìlú wa tí mo ti lọ tún ara mi yẹn everything gbogbo olè tó bá fẹ́ jà everything ó ti máa ṣẹlẹ̀ nígbà tí wọ́n wà mí. Time tí mo bá fi dé everything máa ti settle kì máa kàn continue iṣẹ́ mi bẹ́ẹ̀ yẹn. Orí ẹ̀ ò pé. Kí o kí n ṣe pé mò ń sá o because ó lè máa rò pé mò ń sá náà kì í ṣe pé mò ń sá but ó mọ̀ pé mo ní láti lọ tọ́ra mú nà èyí yíyọ ẹ̀ kù nítorí ògùn kan. Èmi náà mọ̀ pé òòsà náà so ìjàpá lèmi ń gbélé káàkiri so ó fẹ́ kí ìwọ padà lọ sí ìlú kí lọ́wọ́ bọ̀ ṣóògbé bọ̀ lórí ìjẹ́ àgbẹ̀. Ìyẹn sì ní. Mo gẹ́gẹ́ sọ fún ọ jẹ́ wọ́ọ̀bùn ká dá sọ lọ kí nìkan tó ṣẹlẹ̀ gẹ́gẹ́. láyé ẹ má pè mí lọ́bùn mọ́ kí ló mí ok ṣé ìgbà tí mo jókòó lẹ́gbẹ̀ẹ́ mò ń rùn ẹni tó dọ̀tí kan ló máa ń pè ní ọ̀bùn. Mo ní kó o jẹ́wọ́ nǹkan tó ń ṣe ẹ́ ṣé látijọ́ tó ti ń bá mi rìn yìí kò tí ì tó kó o gbọ́ èdè wa yìí o tí ì tó gbọ́ èdè wa yìí látijọ́ yìí àti kí ni nǹkan tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ o fẹ́ ṣiṣẹ́ ìmọ̀ yìí sọ fún mi gbẹ́gbẹ́. Ló gẹ̀ẹ́tì mi fẹ́ ṣiṣẹ́ ẹ̀mọ́ ní àwa lábẹ́ ti pọ̀ jù náà èyí máa sọ olè máa sọ àwọn ìgbọ́lọ̀ lọ́ṣà ọmọdún mélòó ni mi ò lóògùn mi ò lókìgbẹ́ mi ò lókìta kọ́ wá pọ̀ mí sí di iṣẹ́ tó mo ṣe rò pé òkè kí wọ́n kó fẹ́ kó wọlé káwọn olè yẹn kọ́kọ́ gbogbo yín papọ̀ táìmù tẹ́mi bá ti dé èmi máa kó kí ní ìṣẹ́. Ìgbà tó bá gba owó oṣù rẹ ṣé òun wọn rí àyèdè pé tó àyèdè ń gbà o ìgbà tó yá ní ṣe tó ń rí púpọ̀ lórí ara rẹ èdè òun lè ṣe ní àná. Ẹyin ni mo kò fi rò pé táìmù yẹn tí mo bá dúró ń bẹ̀ tán bá jí everybody kán jí ìwọ náà papọ̀ mọ́ wọn. Wọ́n jí wọn papọ̀ pọ̀. Ẹ ò mọ̀ fẹ́ kó máa ṣe lè wá bẹ̀rẹ̀ wá ṣe lè. Ọmọ bá mi jẹ́ ti ṣe mi very good ló ṣe ọlọ́run ojú mi jẹ́. Ọlọ́mọ yóò parí. Very good ló ṣe gan. Ṣé Chukwudi bàbá yín kò mi jẹ́ Chukwudi kí ni mo rí. Tó bá ti dé àárín àwọn èèyàn yín ló máa kọ̀ lẹ́tà rẹ̀ Chukwudi lè mímọ̀ sí. Ó ní ráìtì láti dorúkọ mi jẹ́ náà ìwé ni Chukwudi. Ìpa gbogbo yẹn ti. Lórí ọ̀rọ̀ ṣẹ́ tó bá mi sọ lọ́jọ́ òní tó lù sí mọ́. Mo ti bó oríṣẹ́ kan. Ó ti bá mi ríṣẹ́? Thank you very much. Ọ̀rẹ́ gidi ní ẹ̀ náà. Ògì gidi ní ẹ̀. Thank you. A kì í dúpẹ́ ara ẹni. Very good. Ló ṣe gan. Mo wá níbẹ̀. Tó ti wá kú báyìí ni pé wọ́n ní wàá kó wá ṣe training ní báràkì. So tó bá ti ṣe training yẹn tán báyìí wọ́n kàn máa gbà ẹ̀sùn yẹn síbẹ̀. Kí ló ṣe ẹ́? So o ti ń ṣe training kalẹ̀ lẹ́nu yìí. So iṣẹ́ tí mo bọ̀ ọ́ nínú. Iṣẹ́ wo? Iṣẹ́ sójà of course. O lè ní dà fún ẹ. Orí burúkú yẹn. Ẹlẹ́dàá ìyá mi àti tí mọ́mì mi kò ní jẹ́ kó dà fún ẹ. Kí ló dé kí ni mo ṣe fún ẹ náà? Ordinary security ni mò ń ṣe. Ni mo sọ yí pé mi ò lè dúró tí o lè.
so wá bá mi wá original Èkó ó fẹ́ dash mi ó bá ti sọ pé mo ṣẹ̀ ẹ́ ó bá ti sọ pé ó fẹ́ pa mí náà Ọlọ́run ní jẹ́ kí n lè gbà lọ́wọ́ ẹ. Ok èmi tí mi ò níbo tí mi ò lókìkí bẹ́ẹ̀ tí mi ò ní anything náà kí n lọ fèsì ikú ní Sambisa òwúyà ìyá Chukwudi wà ní Anambra tó fẹ́ jẹun ọmọ ẹ́. Owó Chukwudi ọ̀lẹ ló fẹ́ yà ọ̀lẹ ló fẹ́ yà ó ní òṣìṣẹ́ kan mọ́ àtúnwọ́pọ̀ wá kan ó tún lọ òṣèlè yìí náà. Ok mi fẹ́ yà rẹ. mẹ́ta mo ní ló fẹ́ yà. lójú ìkú olórí ìbúrò wà rà iṣẹ́ wo ló ń ṣe iṣẹ́ wo ló ń ṣe. iṣẹ́ wo ló ń ṣe báwo wọ́n iṣẹ́ bí wọ́n ló ní bọ́ wá sí. answer question tí mo bí ẹ iṣẹ́ wo ló ń ṣe. mi ò níṣẹ́ kankan tí mo ṣe. Ok o ò níṣẹ́ kankan o wà á lè ṣe sójà. tó bá wọn kò bá nídìí iṣẹ́ jẹ́ kí n lọ lè gbéṣẹ́ fáwọn tó nídìí iṣẹ́. kọ́ lọ ṣe tírénì lásán kọ́lí gbẹ́dà rẹ̀ ti. very good ìyá Chukwudi ó wà ní Anambra ó fẹ́ jẹun ọmọ. ó fẹ́ jẹun ọmọ tó bá ti wọ ṣe sójà yìí ó lè mọ gba sálárì ọmọ sẹ́ńdẹ̀ sáwọn. abẹ́gi ṣọ́tà àbùjá rẹ̀. ní etí dẹ̀rù oní kí wọ́n lọ fèsì ikú oní òní oúnjẹ ọmọ ó mọ̀ pé àwọn Yorùbá wọ́n pa ọ̀rọ̀ wọ́n sọ òwe sínú ẹ̀ wọ́n sọ wípé ẹni tí ò ní ìyá kò lè dá ìgbó sẹ́yìn. ó lè ò pé gbóná ọdún wo ló tó fẹ́ gbọ́ òwe ló tó fẹ́ gbọ́ mo ní wọ́n máa pa òwe kówe mọ́ ẹni tí kò ní ìyàgò kéńdé gbọ́yìn. That's not what I'm telling you. ẹ ọ̀dà pọ̀ pé kò kéńdé ètò sẹ́yìn ó fẹ́ kán bẹ́ẹ̀ wọnú ẹ̀kọ́ ọ̀dà papọ̀ mọ́ náà. problem ti ẹ nìyẹn I'm not telling you yóò lè ṣiṣẹ́ sójà náà. ó ṣiṣẹ́ sójà yìí o. ní sọ pé o fẹ́ kí fọ́ọ̀mù tí mo gbà kó wéṣì dànù ni. iṣẹ́ dandan ni ok o ní àbúrò ọkùnrin àbúrò ẹ̀gbọ́n ọkùnrin mo ní mo ń sá fún olè mi ò ní ìgbọ́n mi ò ní àyẹ̀tá náà mo wá mú ìṣẹ́wá kí wọ́n lọ fèsì ikú fúnra mi àbí. Chukwudi kò ní dá fún ẹ. get out ọmọ Yibo get out wọ́n ṣe sójà o àfi kò ṣe sẹ́yìn o tí kò ní kí n wéṣì fọ́ọ̀mù yẹn sí. lọ tàbá àwọn fámìlì yín ó lẹ́yìn tí ó ní iṣẹ́ lọ́dọ̀ yín get out jáde gẹ́mí wá ṣe sùn. Get out. Ìwọ tó ṣe kìtìkàn yìí gan-an kó ṣe sójà. Get out jẹ̀rẹ̀. Ẹ mú ike yìí nígbà pé yẹn fẹ́ lọ invite ara yẹn sí ìdínkù ní sójà yẹn. Ẹ mú kí tẹ́yìn bá fẹ́ tó bá fa gbùrù wá fọlọ́gbò. Ọ̀dà kò bá kí mi wá ṣe sójà. Nílò lára mi. Orí yìí so. Bàbá sì pé di nísìn, ó máa yarí. Sáyé ló ń bá rẹ̀ fún ẹ̀ tí ó máa gbé. Nọ́mbẹ̀ la tó pé oore tó mo tó fẹ́ ṣe léyìn náà o oore mo tó fẹ́ ṣe tí o tó gbé kọ́ yìí o. Chineke meya Chineke meya. Chukwudi ságímẹ̀tì náà ti ẹ̀ nìyẹn. Chukwudi mo ní kò dé ká bára wọn lé o pẹ̀lú ṣé àgímẹ̀tì wà nìyẹn. Ṣorí téèyàn bá fẹ́ ṣe complete orí burúkú ló máa wù mí sùsùn tó máa pè mí ní Chukwudi. Mo sọ fẹ́ ìkórúkọ mi ò kì í ṣe Chukwudi. It's Chukwudi not Chukwudi. Kí ni mo wí? Ọ̀gbẹ́ni tí mo bá wa kọ́ ní ọ̀rọ̀ tó bá mi sọ nítorí nípa iṣẹ́ yẹn mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ òwe ti tán. Mo ti bá mi díṣẹ́. Má ti kí n fi tún mi dé. Mi ò fẹ́ tunú àpò ẹ̀ kí n fi padà bá mi jẹ́ àpò ẹ̀ náà. Mo máa yọ lórí burúkú bí àyè. Kéèyàn kò wù mí sùsùn kó ní bí mo ṣe rí sójà lókun tí máa ṣe. Ṣé mo kú ti yẹ ọ̀rẹ́? Tí wọ́n náà ṣe security tẹ̀lé ní gbogbo wa ṣe sójà lórí ìrántí mo bá wa kọ́ ni mo fẹ́ bá wa ní pé iṣẹ́ tó ń bá wa yìí ní supermarket interpreter. Interpreter. Bẹ́ẹ̀ni. Máa tó máa sọ̀rọ̀ lásán. Wọ́n máa gbọ́ sí yẹn létí. Létí gbọ́dọ̀ sí yẹn létí báwo kí ló ṣe tí wọn. Gbọ́rọ̀ ọ̀kan ó ń gbọ́rọ̀. Bẹ́ẹ̀ni gbọ́rọ̀. Etí ẹ̀yọ̀ kò gbọ́rọ̀. Ìkejì ń gbọ́rọ̀. Báwo lè ní ti bẹ́ẹ̀ ní tí ò gbọ́rọ̀ náà. Bọ́ọ̀ bá ti máa ń ṣiṣẹ́ o máa bèyí tó ń gbọ́rọ̀ náà. Wàhálà o. Báwo ṣe fẹ́ mọ̀? Ok, máa wá ṣe báyìí. Mo rí yín burú o. Òun náà dẹ̀ sọ owó ló fẹ́ máa sọ wọn pé bá mi sọ fún wọn padà o. Ìwọ náà dẹ̀ sọ wọn pé wọ́n lé ní ti ya wèrè o. Wọ́n sọ fún pé ó ní ti wúwo àbí tó máa ṣe àbójútó. Ìyẹn ṣe tún bẹ́ẹ̀ tàbí ṣe náà láì ká máa lọ. Ìyẹn tún dá ti sójà lọ́nà. Tó olórí burúkú ìwọ náà bò tún. Olórí burúkú tiẹ̀ tún ṣe pẹ́. Ìlú wa nílò máa wọ̀ ní iṣẹ́ yẹn ti change. David the change the Yoruba Suleman no rí ẹ jẹ́ ká lọ ṣé a máa lọ bẹ yíyan a máa lọ bẹ ojú àwọn fún gbọmọ thank you jẹ́ ká lọ thank you àǹtí ṣẹwà ṣe rí ọ̀rọ̀ tẹ́ bá mi sọ ń jòlè ti bá yín rí ẹ so mo ti mọ bẹ́ẹ̀
irọ́ o lè rí gbọ́dọ̀ mọ scarce lọ́jà mọ́mọ́ àwọn pọ̀mọ́ dídì yẹn wọ́n scarce tó wọ̀ àwọn pọ̀mọ́ dídì ọjà ó máa ń wo akẹ́kọ̀ọ́ wádà sóbi fún 3 days ajé owó nílé jẹ. ẹni tẹ́ni kí bá yín wá tó máa ṣe pa yín òun lélẹ̀. pa mi àbí tó fẹ́ máa ṣe pa fún mi. òun nìyẹn ọmọ Yibo ni. ok òbí mi kò tó sọ yìí ṣé ìgbà tó bá ṣe pa wá. bẹ́ẹ̀ ni ilẹ̀ wí òṣìṣẹ́ lè ṣe pa. very good wọ́n lè ṣe pa that's it iṣẹ́ tí mo fẹ́ ṣe òun nìyẹn mo fẹ́ máa bẹ yín ṣe interpreter. ìtàwọn ìyọ̀bọ ti sọ tẹ́ ẹ̀ gbọ́ mo máa ṣàlàyé ẹ̀ fún iṣẹ́ understand. irọ́ o bí o kí ló dé wọ́n ní pọ́tù ló ti ṣiṣẹ́ tí wọ́n lọ́wọ́ fún mi nídìí adìẹ ni bí o nídìí adìẹ o bí o fi adìẹ ọ̀rọ̀ adìẹ kọ́ ní ọ̀rọ̀ tó wà ní ẹ̀ṣin tó ti yẹ ẹni tó bá mi ṣe pa ni mo fẹ́ tó ti yẹ tí mo lè bá ìsọkútò tó lọ nìyẹn. kò ṣiṣẹ́ ní pọ́tù ó ní òun lòun fẹ́ máa gbé ọ̀rọ̀ sí ń létí interpreter òun ló fẹ́ máa ṣe fún yín pa tẹ nídìí. o ti yẹ mi pa tí mo nídìí mo lọ́ọ́ máa gbọ́dọ̀ sí létí mo ti gbọ́. ìwọ gan o ti di interpreter already. wọ́n máa fọ́. wọ́n gbọ́ nǹkan tí mo ń sọ. sorry as I am here now bí mo ṣe wà níbí mo fẹ́ máa bẹ yín interpret ọ̀rọ̀ káwọn èèyàn máa gbọ́ kẹ́ máa gbọ́ nǹkan táwọn èèyàn ń sọ. ó dà o bó ṣe wá wà yìí nísìnyí owó oṣù rẹ̀ kò lè ju 30,000 naira lọ láti kéde. ṣe rí bí mo ṣe wà yìí ibi tí mo ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ tí wọ́n ń gbọ́ nǹkan tí mo ń sọ 30,000 gangan ló fún. mo lè ṣiṣẹ́ dáadáa. mo lè ṣiṣẹ́ dáadáa I can work very well. so ẹ farabalẹ̀ jàre so now ẹ máa bá mi change ẹ̀ sí 50,000 torí problem wà láyé yín any problem in your life. wọ́n gbọ́dọ̀ tèmi kò tẹ̀mí wọ́n gbọ́dọ̀. wọ́n ti yún mi. bá a ṣe bí ẹ lọ. má bá mi fọwọ́ aṣọ mi. farabalẹ̀. wọ́n máa tẹ̀mí lọ́nu mi lọ́nu kẹ́sẹ́ bá ti ní iṣẹ́ wa máa tẹ̀lé mi tí mo fẹ́ fún ẹ yẹn. yes that is it so ti di bẹ́ẹ̀ yẹn ìwọ gbogbo ní pa ẹ̀ wọ́n fit wọ́n gbọ́ kankan ní ọ̀rọ̀ tí mo. ẹ ti fẹ́ dà mí ní orí ìwé farabalẹ̀. ó ní pé 30,000 tẹ́ ń san fún òun yẹn òun náà sọ fún òun bí tí mo ti gbé òun kó tán ti ń gbọ́n tó òun sọ. ìgbà tí mo wá lọ bá sọ̀rọ̀ ló fi iṣẹ́ sílẹ̀ kó ń bẹ. so ẹ máa fún ní 50,000 naira. kí ló dé iṣẹ́ kí ló kú tí ayé mi fẹ́ gbé fún mi kí ló dé ṣé bí kò mọ bá mi ṣe pè lásán ni kí ló ń túbọ̀ yẹn. mo rò pé gbà tí mo ní fẹ́ fún 30,000 yẹn mo rò pé inú ẹ̀ dùn lórí fún máa sùn kó ní. inú mi ò tó. inú ẹ̀ dùn ó rí owó inú ẹ̀ dùn. so máa gba 40 níbi ẹ̀hún màá mọ náà ẹ̀hún mọ́ wọn létí ni o. family mi ẹ ṣe family mi àjọ wà nù sweet. ó ṣe wá jẹ́ pọ̀rọ̀ tiẹ̀ ni wọ́n gbọ́. ìyẹn ọlọ́pàá jọ wà nù sweet gbẹ́ni. bàbá dáadáa so máa gba 40. ẹ máa fún ní 40,000 ẹ máa fún. jẹ́ kí wo owó bó ṣe díje wo. wọn náà jíjẹ kó yí kó turn around. báwo ọmọ. ó yẹ yí fi steering yí fi steering ó lè ṣiṣẹ́ lóko. ṣé every time ni màmá bẹ́ẹ̀ jà sórí kọ́ ni Chukwudi ẹ mọ bó ṣe máa ń ní mi lára tó bá ń pè mí Chukwudi ni. ẹ mọ bó ṣe máa ń rí lára rẹ bí wọn bá ń ba ọ̀rọ̀ Yorùbá jẹ́ kó o mọ bó ṣe máa ń rí lára tiwa náà. bẹ́ẹ̀ mi ṣe mọ̀ pé ni mo ti pè yẹn sọ ti gbọ́ mo yẹ mo kọ́ ẹ pé mọ́ ni mo ti pè yẹn. Chukwudi. tó máa ń wá olórí burúkú ayé àtọ̀ bí mo ṣe ya olórí burúkú. olórí burúkú yẹn náà woman tó ní kí ló máa interpret fún ó lè believe pé tough time ló fún mi abàmì ẹ̀dá nìyà ó dẹ̀ rẹ́ ni abàmì ẹ̀dá ni tí mo bá ń sọ̀rọ̀ náà wípé òkè mo ń sọ̀rọ̀ Ọ̀yọ́ ó lè believe pé ọ̀rọ̀ Anambra ló máa fi fún mi ní èsì. o máa ń pé gbà tó dákọ sísá yẹn ọkọ rẹ yìí náà mo ti sọṣẹ́ tó fẹ́ máa ṣe fún ẹ tẹ́lẹ̀ náà ṣé mi sọ fún ẹ ni. ó sọ fún mi bọ̀ mí mọ̀ pé wọ́n ń ṣe wọ́n tó yẹn ìmọ̀ fáwọn tó ń ṣe wọ́n gbẹ́sẹ̀ lé tọ́tù. wọn ò ṣe wọn o àbímọ ni ó sì wáyé àbímọ ni. tọ́mìlì ẹni wọ́n. No, it's not my sister. ara àwọn sísítà wa nínú suwiti ó ti yẹ báyẹn. ó lè gan nǹkan tí ọlọ́mọ jẹ́ kí wọ́n bí. ọmọ ìwọ náà wẹnu gbà tó débẹ̀ ó ti ń get up ó ti ń yàtọ̀ náà. èmi get up. ó lè believe pé láti ìgbà tí mo ti ń bá a ṣiṣẹ́ náà mi ò tí mi etí tó ń dùn mí méjèèjì. sórí ara kan tó fi máa mọ̀ pé wà á hard work náà ni. ó máa sọ etí tó ń dùn. kémi máa sọ etí tó ń dùn èèyàn. nǹkan tó fi máa mọ̀ pé wà á hard work náà ni. ok níbi etí ẹ létí. so Chukwudi sọ ní ṣáyé fún mi ni. tó ní ṣáyé fún mi ni. kì í ṣe ayé fún ẹ.
kí mi ò ṣe yìí fún ẹ. ṣé o mọ òwe àwọn Yorùbá tó sọ pé àlọ́ lámìlámì là ń gbọ́ àlè gbọ́ lámìlámì. àlọ́ lámilámi tí wọ́n mọ̀ ń gbọ́ tẹ̀lé gbárò lámilámi ọ̀dọ̀ tiẹ̀ lè yún. àlè gbọ́ àlọ́ ẹ. má tó bá ti lọ báyìí àlè gbọ́ àlọ́ ẹ náà. lọ́rọ̀ ẹ gẹ́gẹ́ kọ́ ni mò ń bọ̀ tẹ́lẹ̀ níbi tí mò ń lọ mo kàn ní kí n ya kí n wọ́ ní tèmi ni. o fẹ́ wà láti. àlọ́ rámi wọ́n ló wàá ju rámi tó wọ́n ní mọ bó ṣe àárẹ̀ mọ́ ibi tó dúró sí. ó lọ rámi. ẹ rí kàmpálà ẹ. yéé.